ariwo gbòde o nígbà tí ọba Ẹlẹ́gùṣì ó kéde wípé ọjọ́ tí wọ́n ó dìbò gómìnà òun ni wọ́n ó gbé orò jáde ní ìpínlẹ̀ Èkó. Orí adé ní agbègbè Ìkẹtì Ẹlẹ́gùṣì ní ìpínlẹ̀ Èkó, ọba Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì Ìkúṣẹ́ ńlá kẹta ó ti kéde ọjọ́ mẹ́ta gbáko báyìí tí wọ́n ó fi gbé orò jáde. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé obìnrin kì í fetí gbóhùn orò, ọ̀rọ̀ náà ló fẹ́ dá awuyewuye sílẹ̀ tí ọba Ẹlẹ́gùṣì sì kéde wípé láti òru títí di aago 5:30 tó fi mọ́ ọjọ́ sátidé tí wọ́n ó dìbò gan, orò ó sì wà léde ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde tó fi léde fún àwọn ará agbègbè náà ní agbègbè Ìkẹtì Ẹlẹ́gùṣì, ọba náà ṣàlàyé wípé ìrìn àjò tàbí ìgbòkè ọkọ̀ yóò máa lọ ṣùgbọ́n orò ó sì wà lóde títí di ọjọ́ àbámẹ́ta. Bákan náà ni olùdámọ̀ràn pàtàkì fún ọba ọ̀hún lórí ọ̀rọ̀ ìròyìn Tèmítọ́pẹ́ Oyèfẹ̀sọ̀ ó fi léde pé lóòótọ́ ni gbígbé orò náà jáde yóò wáyé ní agbègbè Ẹlẹ́gùṣì. Ó ní gbèsè náà kò dá ìrìn àjò tàbí kí àwọn aráàlú kí wọ́n má jáde, ṣùgbọ́n ṣá orò yóò ṣá wà lóde tó sì jẹ́ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ jáde àwọn ò dí wọn lọ́wọ́. Ohun tí a ṣe yìí ó pọn dandan fún wa láti ṣe fún àlàáfíà àti fún ìpínlẹ̀ Èkó kí ohun gbogbo kó lè máa lọ bó ṣe yẹ kó lọ. Àwọn àjòjì tí wọ́n bá fẹ́ lọ dìbò a sọ wípé kí wọ́n má lọ dìbò nítorí pé òru ni a fẹ́ fi gbé orò jáde. Aago 8 òun sì ni wọ́n ní ètò ìdìbò yóò bẹ̀rẹ̀. Báwo ni yóò sì dira wọn lọ́wọ́? Ẹni náà ṣàlàyé wípé kò dí ara wọn lọ́wọ́ rárá. Olùdíje ẹlẹ́gbẹ́ òṣèlú Labour Party Gbádébọ̀ ó ṣàlàyé pé ìkéde tí ọba Ẹlẹ́gùṣì kéde lórí ọ̀rọ̀ orò tí wọ́n fẹ́ gbé jáde yìí ló ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ìdìbò tí yóò wáyé. Nínú àtẹ̀jáde lójú òpó Twitter rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìdìbò tí yóò wáyé ní ọjọ́ sátidé kò ní ṣe pẹ̀lú orò gbígbé jáde àti wípé kò dí ara wọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, aago 12 òru sí aago 5:30 ìdájí ni orò náà yóò fi wà lóde, àmọ́ ó di aago 8 kí ètò ìdìbò tó bẹ̀rẹ̀. Ọdún orò kò lè dí ìdìbò ọjọ́ sátidé lọ́wọ́. Ọba Ẹlẹ́gùṣì kéde gbígbé orò jáde lọ́jọ́ tí wọ́n ó dìbò gómìnà ní ìpínlẹ̀ Èkó.